Kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo máa ń ṣe tí ìgbọ́yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Àwọn adàlúrú agbébọn ní ìròyìn sọ pé wọ́n kọlu ìlú kan tí wọ́n ń pè ní Kóró ti ìjọba ìbílẹ̀ Èkìtì agbègbè kan ní ìpínlẹ̀ Kwara ní ọjọ́ ìsinmi ní nǹkan bíi dédé agogo kan ọ̀sán 1pm tí àwọn adàlúrú agbébọn yìí sì pa aṣọ́gbó kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel. Òkú arákùnrin aṣọ́gbó náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ẹgbẹ́dòkun Hospital ní ìpínlẹ̀ Kogi, àti pé ìlú yìí pààlà pẹ̀lú ìpínlẹ̀ Kwara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí ní lo ìlànà ètò òṣùwọ̀n láti fi kojú ìpèníjà tí ó yí ríra ọkọ̀ ní ìlànà ètò àdéhùn san díẹ̀díẹ̀ ká, èyí tí ó ń kojú àwọn onímọ́tò káàkiri ìpínlẹ̀ wọn. Ètò ìdásí náà kojú ọ̀nà láti wá ojútùú sí ìpèníjà tí ó wọ́pọ̀ lórí ètò ṣiṣẹ́ kí o sì sanwó, nínú èyí tí àwọn ọlọ́kọ̀ náà máa ń ṣe lójoojúmọ́ láti fi san owó ọkọ̀ tí wọ́n bá rà. Ètò ìdàgbàsókè àṣeyọrí yìí jẹyọ síta nínú ìpàdé tí ó wáyé láàárín àwọn ẹni tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n, ilé-iṣẹ́ ìdókòwò, ọjà alájẹsẹ́kù àti ilé-iṣẹ́ ńláńlá ní ìlú Ìbàdàn ní òpin ọ̀sẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Senegal ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ènìyàn 14 kan nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wọn láti ba bùbá àwọn ẹgbẹ́ elétò ọ̀daràn náà jẹ́, níbi tí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀daràn yìí ń fi gbogbo ara gbé ní àárín ilẹ̀ Faransé àti ti Senegal. Gbogbo àwọn 14 yìí ni wọ́n ti taari wọn síwájú adájọ́ ní ọjọ́ Ẹtì, tí wọ́n sì fi ẹ̀sùn oríṣiríṣi kàn wọ́n, bíi fífi ipá bá àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn dín díẹ̀ ní 15 lò pọ̀, mímọ̀ọ́mọ̀ taari àìsàn HIV yìí sí wọn lára, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti pé gbogbo àwọn olùjẹ́jọ́ yìí jẹ́ ọmọ orílẹ̀-èdè Senegal. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn ẹgbẹ́ Indigenous People ti Biafra (IPOB) ti kéde fífi òpin sí ètò jíjókòó sílé káàkiri gbogbo ẹkùn gúúsù ìlà-oòrùn, èyí tí ó gbọ́dọ̀ fìdí múlẹ̀ láti ọjọ́ Ajé tí ń ṣe ọjọ́ 9 oṣù kejì February 9 ọdún 2026. Àṣẹ yìí wá tààrà láti ọ̀dọ̀ olórí ẹgbẹ́ IPOB Oyèdùmàzì Nnamdi Kanu, ẹni tí ó ń tẹnumọ́ fún àwọn ènìyàn láti padà sẹ́nu iṣẹ́, iléèwé àti ọjà oníkálukú wọn láìsí ìbẹ̀rù àti dídúnkòokò lajà mọ́ ẹnikẹ́ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn yìí ló ṣe àfihàn ẹkún ayọ̀ wíwojú Ọlọ́run fún ọdún 14 14 years níní ìgbàgbọ́ tí ó yè kooro yìí tí ó yọrí sí ayọ̀ nígbà tí Ọlọ́run ṣíjú àánú wo ìdílé ọ̀gbẹ́ni àti ìyáàfin Sylvester Abang, tí ó jẹ́ olórí ètò ìlànà ohun ìgbésẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Cross River, aṣòfin Basi Edet-Otu, nípa fífi ọmọkùnrin làǹtìlanti kan ta wọ́n lọ́rẹ, èyí tí ìdílé náà ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àbẹ̀wò láti ọ̀run àti ìṣẹ́gun ti ìgbàgbọ́. Abang wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìrètí ọjọ́ pípẹ́ ti wá yípadà di ẹ̀rín àti ìdúpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ Àbámẹ́ta ti pàṣẹ ní kíákíá láti ṣí ibodè Shimanya International tí ó wà ní ìpínlẹ̀ Kebbi àti ti ilẹ̀ Republic of Benin. Comptroller General ti Ilé-iṣẹ́ Custom, Ọ̀gbẹ́ni Bashiru Adéwálé Adéníyì, ni ó sọ ọ̀rọ̀ yìí jáde síta nígbà tí ó ń ṣe àbẹ̀wò ọlọ́jọ́ kan sí ilé-iṣẹ́ Custom tí ó wà ní agbègbè Kebbi. Ó wá ń bá òṣìṣẹ́ àti ènìyàn sọ̀rọ̀ wípé wọn kò gbọdọ̀ ṣe lòdì sí ìpinnu ìjọba àpapọ̀ nípa dídarí ẹrù tàbí ohun tí kìí ṣe ti ìpínlẹ̀ síbi tí kò tọ́ láti fi máa tàbùkù àwọn ìgbésẹ̀ ìjọba, àti pé ètò yìí yóò tún dáàbò bo ètò ààbò àpapọ̀, yíyanjú ẹrù gbígbà láàárín wákàtí 48 48 hours, àti nípa lílo ẹ̀rọ ìgbàlódé láti fi dènà dídarí ẹrù sí ọ̀nà mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Pope Leo XIV, tí ó jẹ́ olórí ìjọ Catholic Àgùdà, ti fi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ hàn lórí gbogbo ìkọlùkọgbà tí ó ń wáyé ní àwọn agbègbè kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Èròǹgbà àtẹ̀jáde Pope yìí wáyé lẹ́yìn èyí tí akọ̀wé àpapọ̀ fún United Nations Antonio Guterres yóò sọ pé àwọn UN dàpọ̀ mọ́ ilẹ̀ Nàìjíríà
tí àwọn sì tún ń ṣe àtìlẹ́yìn fún ìlàkàkà ìjọba láti kojú àwọn adàlúrú agbébọn. Pope wá rọ gbogbo àwọn aláṣẹ ilẹ̀ Nàìjíríà láti túbọ̀ tẹra mọ́ ìgbìyànjú wọn kí wọ́n rí i pé ààbò tí ó péye wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé olórin ẹ̀mí kan àti àwọn alájọṣiṣẹ́pọ̀ rẹ̀ mẹ́ta ni ó gbẹ́mìí nínú ilé yàrá orin ti agbègbè Abraham Adesanya Ajah, ìpínlẹ̀ Èkó. Orúkọ àwọn olórin ẹ̀mí náà ni Matthew Ògúndélé, tí àwọn alájọṣiṣẹ́pọ̀ rẹ̀ yìí jẹ́ Ìtùnú Ògúndélé, Joseph Sanya àti Matthew Awosanya, tí gbogbo ènìyàn mọ̀ sí Jot TV. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí iléeṣẹ́ Punch orí afẹ́fẹ́ sọ nígbà tí àwọn ọlọ́pàá ń bá akọ̀ròyìn iléeṣẹ́ wọn sọ̀rọ̀ ní ọjọ́ Àbámẹ́ta, ni ó ṣàlàyé wípé olórin ẹ̀mí obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlánírètí Akínbọ́lá ló ṣe ọjọ́ ìbí fún odidi ọjọ́ mẹ́ta. Ló wá pe olórin Ṣẹ́gun Praise láti wá kọrin ní ọjọ́ Ìṣẹ́gun. Kí wọ́n tó kọrin tán ní alẹ́ ọjọ́ náà, ilẹ̀ ti ṣú nítorí pé ilé wọn jìnnà síbi tí wọ́n ti wá kọrin. Òun ló jẹ́ kí wọ́n sùn mọ́jú sínú yàrá orin níbi tí wọ́n ti bá òkú wọn ní òwúrọ̀ ọjọ́ kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn eléyìí náà ló tún ṣe àfihàn ètò lórí orin kíkọ tí Ṣeun Ọ̀kínbálóyè ṣe àtúnkọ rẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí, níbi tí ó ti ń bi Túbàbà tí orúkọ rẹ̀ gangan ń jẹ́ Innocent Idibia láti mú olórin Afrobeat kan tí yóò jẹ́ olórí Afrobeat nínú àwọn olórin ńlá mẹ́ta bíi Wizkid, Burna Boy àti Davido. Túbàbà wá ṣàlàyé wípé òun ní ààyò orin kọ̀ọ̀kan láàrin inú orin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣùgbọ́n òun lérò wípé Burna Boy ni ó gbégbá orókè nínú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Emperor Jarrett Tenibe ti dá ọ̀rọ̀ àhesọ tí ó wà káàkiri wípé gbọ́nmi-sí-omi-ò-tó ìfáǹfà wà láàrin òun àti alága ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ rí, aṣòfin Adam Oshiomhole. Ó sọ ọ̀rọ̀ yìí jáde síta nígbà tí ó ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ìlú Benin wípé irọ́ báláú tí ó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Katsina ti fi ọwọ́ òfin mú ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Shahabi Rabiu, ọmọ ọdún márùndínlógójì 35 years, tí ó lọ́wọ́ nínú ìwà ìpànìyàn ìyá ìkókó tí ó ń tọ́ ọmọ lọ́wọ́, ẹni tí ọjọ́ orí rẹ̀ kò tíì ju 30 ọdún 30 years lọ, pẹ̀lú ọmọ ìkókó olóṣù mẹ́wàá 10 months, èyí tí wọ́n pa ní abúlé Sheme, ìjọba ìbílẹ̀ Faskari. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina Abubakar Sadiq Aliyu ni ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tí ó fi ọ̀rọ̀ wá ọ̀daràn náà lẹ́nu wò ni ó tó jẹ́wọ́ pé òun lọ́wọ́ nínú ìwà ìpànìyàn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ tún jọ̀wọ́ má gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.